tọ́ kólúwa máa ṣọ́ wa ni káyé ó má mú wa ká má rí wàhálà ká má rogun ẹjọ́ ká má rogun àtìmọ́lé àdúrà tó ṣe pàtàkì gan nìyẹn o tó yẹ ká gbà kódà lọ́dún 2025 tá a wà nínú ẹ̀ yìí ọ̀rọ̀ Oríyọmí Hamzat àti Queen Naomi náà mà ní gómìnà sọ̀rọ̀ ó ní àfi dandan lá kóríyọmí Hamzat kò jẹ́jọ́. Èyí ni mo fi ń kí yín níbi tẹ́ tí ń wò wá jákèjádò àgbáyé Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi. Bẹ́ńbẹ́yẹ́kẹ́ lẹ pè mí lónìí ẹ tún wò lónìí Bẹ́ńbẹ́yẹ́kẹ́. Mo wà pẹ̀lú Lámìyítọ́ Àwùjọ ọ̀mọ̀wé Ayédùn Àìsáyà Ṣẹ́gun mo kí yín o. tó gbogbo ẹni tó ń bẹ nípa agbára ẹ ṣọ́ agbára lò torí nígbà tí bá kò nípa agbára a ó bí yín léèrè bá bí yín léèrè ọba òkè yóò bí yín léèrè ẹ ṣọ́ ṣe torí yóò lẹ́yìn o lẹ́kọ̀ọ́ sí mo kí gbogbo ọmọ Nàìjíríà àtàwọn tó wà lókè òkun yóò dára fún ẹ ṣeun. Àmín. Ọ̀rọ̀ Oríyọmí Hamzat láti ọdún tó kọjá ló ti wà ní àtìmọ́lé lórí ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n ní wọ́n wọ bíi 35 tí wọ́n jáde láyé nígbà tí wọ́n fẹ́ wá gba nǹkan tí í ṣe ẹ̀bùn tí àwọn olórí Naomi àti Oríyọmí Hamzat tí wọ́n gbé ètò yẹn kalẹ̀ pé ókè o wọ́n fẹ́ fún wọn. Ṣùgbọ́n irú ẹ̀ṣẹ̀ láwọn ìpínlẹ̀ míì kò ń ṣèròyìn mọ́ àmọ́ tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́ tá a wà yìí ó yàtọ̀ gédéǹgbé sáwọn ìlú míì náà tìlú ẹ̀ ti ṣẹlẹ̀. Gómìnà ó ti sọ tẹ́lẹ̀ ó tún wá tún sọ báyìí pé ọ̀pọ̀ èèyàn ló ń pè òun pé kò ń jáwọ́ lórí ọ̀rọ̀ Oríyọmí Hamzat pé ṣùgbọ́n o yóò jẹ́jọ́ ní dandan ni ó lè gba onídùúró wọn o àwọn lè gba onídùúró wọn ṣùgbọ́n wọn ó jẹ́jọ́ lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Nígbà tí ẹ gbọ́ ìròyìn yẹn kí ló wá sí yín lọ́kàn? ó jẹ́ ohun tó bani lọ́kàn jẹ́ fún ìṣẹ̀lẹ̀ láabi tó ṣẹlẹ̀. ìròyìn ní pé àwọn ọmọ márùndínlógójì ló gbẹ̀mí ìròyìn kan tó pé àwọn 40 ló gbẹ̀mí kó tẹ̀ jẹ́ pé ẹnìkan pé lásán ṣe béèyàn ni wọ́n. ó jẹ́ ohun tó bani lọ́kàn jẹ́ mo máa ń fi àkókò ètò Ọlọ́run nìkan ló lè ràn wọ́n nínú àwọn òbí alágbàtọ́ ẹbí tí ìṣẹ̀lẹ̀ láabi tó ṣẹlẹ̀ sí kọ́lọ́kọ́ bá tún nínú ó bani lọ́kàn jẹ́ èèyàn gbọ́dọ̀ máa fojú sunkún ọmọ ẹ̀ ohun tó burú jáì ni ó ti wáyé ó yí Ọlọ́run ọba tí kò yí ọmọ ẹ̀dá ìgbà tá a wáyé kò sẹ́ni tó mọ̀ ìgbà tí a ó lọ kò sẹ́ni tó mọ̀ ó wo Olúwa ọba lẹ́ẹ̀kan sí mo bá wọn kẹ́dùn àwọn ìdílé yẹn Olúwa ọba ó máa bomi tura sí wọn lára. Àmín. ẹ ṣeun. Àmín. ṣe rí ohun tó ṣẹlẹ̀ ni pé àwọn nǹkan tó fà á pọ̀ ìjọba ni àkọ́kọ́ tó fà. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ń bẹ ń kùn mí àtọkùn ìjọba jẹ́ gbòógì inú ẹ̀ ìjọba gan ló kópa tó pọ̀ jù tó fa nǹkan tó ṣẹlẹ̀ ní Ìbàdàn. ọ̀pọ̀ àwọn èèyàn náà tiẹ̀ ti sọ. kì í ṣe Ìbàdàn kan ṣe ó ṣẹlẹ̀ ní Anambra àti Àbújá the same week ni ọ̀sẹ̀ kan ṣọ́nà gbogbo ẹ̀ ti ṣẹlẹ̀. ìjọba ìkejì àwọn ilé ètò ààbò ọ̀fà. bí báwo. mo kọ́ fẹ́ kálẹ̀ náà ìkejì àwọn ilé ètò ààbò ìkẹta àwọn tí wọ́n ṣe ètò yẹn ní apá kan wọ́n fara gbá díẹ̀ ń bẹ̀. ìyẹn àwọn Oríyọmí. pé àwọn náà ní lọ́wọ́. wọ́n lọ díẹ̀ ń bẹ̀ díẹ̀ ní ti lọ́wọ́ wọn. ìkẹrin wàyí o àwùjọ fúnra wọn náà ní lọ́wọ́ ń bẹ̀. a ò lè dá òkú lẹ́bi ẹni tó ti kú ti kú. àwọn kan náà bí àwọn ọmọ wọn yẹn. wọ́n ní lọ́wọ́ ń bẹ̀ ẹ jẹ́ kí n mú látòrí ìjọba tí ìlú bá tòrò bó jẹ́ kí ìlú tòrò. àwọn kan náà àwọn tó gbètò kalẹ̀ wọn ò ṣe pé ní àtipa ènìyàn wọ́n ṣe iṣẹ́ àánú ni pé jẹ́ kí n ṣàánú kí á ràn wọ́n lọ́wọ́ torí ebi ń pa ìlú ìṣẹ́ ń mú ìlú ìyà ń jẹ ìlú ara ń ni ìlú ayọ̀ ń pokùnso ayọ̀ ń kúrò ojúmọ́ ẹlẹ́mìíkó iṣẹ́ ti bọ́ nǹkan tó pè ní ètò ọrọ̀ ajé wa ó tún wá polúkúmuṣu kí la lè ṣe ní àti wọn ọ̀jẹ̀ ń ṣe àtọkùn àwọn ń ṣe láti ràn lọ́wọ́ eléyìí bú wọn lọ́wọ́ ni so àánú ni wọ́n fẹ́ ṣe oore ni ọlọ́mọ ẹ̀ kí oore kó dibi ìjọba ti kùnà ní ìyànjúṣe wọn torí tí ìlú bá jẹun kánú tó bá ṣe bóyá kan ṣe tí eku bá ké bí eku tí ẹyẹ bá ké bí ẹyẹ èrò lè pọ̀ tó yẹ rárá ẹni sọ pé ẹ̀ pípà fún 5,000 àwọn tó wà ń bẹ̀ dó 5,000 ni wọ́n lọ́wọ́ wá but nínú ìròyìn tí mo kà 7,000 ni wọ́n pípà fún torí àwọn òbí tó fẹ́ mú wọn wá 7,000 náà kéré torí ẹnìkan tó bá mẹ́nìkan wá odidi méjì yẹn times 2 ló yẹ kó jẹ́ 10,000 ló yẹ kó jẹ́ kódà gan ó yẹ kó jù bẹ́ẹ̀ lọ torí àwọn kan
gẹ́gẹ́ bí sáyà torí mo pa àwọn tó wà níbàdàn ọlẹ́ àwọn kan tẹ̀ lọ sùn bẹ̀ mọ́jú ipò kọlá kẹ́rọ bí ìyà ṣe jẹ nàìjíríà ìṣẹ́ ebi bí ó ṣe ń jẹ ọmọ nàìjíríà nìyẹn because nígbà tí èèyàn ti lọ sùn ibì kan tí ẹni ti lọ sùn bẹ̀ pé torí wọ́n fẹ́ pín gààrí wọ́n fẹ́ pín rẹsì wọ́n fẹ́ pín nǹkan tó fẹ́ jẹ wọ́n ti lọ sùn bẹ̀ ipò kọlá ẹ̀rí pé ìyà ẹ̀ ti pọ̀ bí nàìjíríà so ni wọ́n ṣe lọ sùn so nǹkan tó fà gangan nìyẹn ṣóyìn náà so tíjọba bá ṣe nǹkan tó yẹ kán ṣe tí wọ́n pèsè fún ọmọ nàìjíríà wọn ò béèrè nǹkan tó pọ̀ lọ́wọ́ yín wọn ò ní kẹfà ní SVG jeep a ò béèrè mọ́tò àkọ́tàmì lọ́wọ́ yín a ò béèrè mọ́tò dìdìrín a ò béèrè kí wọ́n pé kẹfà ẹ̀jẹ̀ oúnjẹ mẹ́ta pé a ò béèrè tó pọ̀ lọ́wọ́ yín so ìjọba ló fà ó ìjọba ló jẹ̀bi jù ni mo sọ fún yín jù nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn torí pé kí ni o tó bá ṣe ohun tó yẹ kán ṣe gbùdùgbùdù ètò òṣèlú àjẹ́ rárá ebi ń pa wá ni ìyà ń jẹ wá ara ni wá ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí àbáyé sìn wọ́n ìṣẹ́yìn fóònù lé wa kiri wọn ò sì lè pa wá kò sí tí wọ́n fẹ́ ṣe olúwa ló tóbi gẹ́gẹ́ bí orúkọ atọ́kùn olúwa tóbi ju ìgbé ìlà lọ. náà ní ti àwọn gangan ní ti taráàlú ìgbà míì tó bá ní pé kí wọ́n pè mí ò dẹ́kun lẹ́bi o ẹni tó kú ti kú kò sí táyà fi ṣe tó wọ́n ti fi kú jù wá lọ àwọn òbí wọn náà máa tún dá wọn lẹ́bi díẹ̀ torí mo fún àwọn kan wọ́n ń sọ ọmọ òbí kan ti ẹ̀kọ́ ọmọ 19 wà kí ló dé ṣógun ilé ayé ni lóòótọ́ nìyàn mú lóòótọ́ ní ṣẹ̀ṣẹ́ lóòótọ́ lè bí ń pa wá ṣógun ilé ayé ni ẹ̀hún tẹ̀hún jàmọ̀ ẹ̀rí sìn àmọ́ ògbó ọ̀la báwo lẹ ṣe máa sọ ọmọ ní àti ìta sí orí fẹ́ǹsì pé kọ́mọ lọ́ba àmọ́ ọmọ ló forí gbálẹ̀ tí ọmọdé ẹ̀gbẹ́ mi ṣe àpé ńlá mẹ́yẹ ṣe àpé ìjọba ti gbẹ̀bí tí ẹ o so ìwà wọ bíà ìwà wọ bílíkì ìwà wọ ńlá. ṣé àwọn òpin ibi ló pọ̀ lé wọn débẹ̀. mo ti dá ibi fún ìjọba ẹgẹ́ tiẹ̀ gbogbo wa kọ́ la ní farada atọ́kùn ẹlòmíì kò lè farada ibi ẹlòmíì kò tẹ̀lé bàrẹ̀ ọjọ́ kan rárá mo ti dá ibi fún ìjọba pé tí ìjọba bá ṣe ohun tó yẹ kán ṣe tá bá ní ètò ọrọ̀ ajé tí ó bá sí ìyàn ní ìlú kò ní wáyé sà. so kí wọ́n dá ti tàwọn agbófinró kò dìgbà tó bá kọ lẹ́tà sí yín pé kí ẹ wá ṣe ààbò kò dìgbà tó bá kọ lẹ́tà sí nínú òfin nàìjíríà ohun tá a bá fi ní pé kí ẹ dáàbòbò ẹ̀mí àti dúkìá ọmọ nàìjíríà ó wà ní òfin kò dìgbà tó bá kọ lẹ́tà sí rárá iṣẹ́ yín ni irú àwọn tó ń pàtrọ̀ ẹ̀ káàkiri yẹn. ẹ ṣe mọ̀ pé ìgbà tí Naomi tí wọ́n ń sọ̀rọ̀ lórí rédíò wọ́n sọ pé wọ́n sọ táìmù tó fẹ́ bẹ̀rẹ̀ yẹn àsìkò tó fẹ́ bẹ̀rẹ̀ lọ́jọ́ kejì ọjọ́ tí wọ́n ń ṣe ètò yẹn tó túbọ̀ sí pé àwọn ọlọ́pàá máa ti dé níbi wákàtí méjì sí àsìkò yẹn ṣùgbọ́n àwọn kan wá sùn bẹ̀ mọ́jú tí ọlọ́pàá fẹ́ mọ̀ pé wọ́n sùn bẹ̀ mọ́jú ni. iṣẹ́ ọlọ́pàá is 24 hours ni akẹ́kọ̀ọ́ iṣẹ́ ń gbọ́ iṣẹ́ ọlọ́pàá wákàtí mẹ́rìnlélógún ni iṣẹ́ wọn torí bíbà bìtì ni inú ti ẹ̀bù ìkan ní àwọn ọlọ́pàá 2020 àgbà ọ̀jẹ̀ àgbà dáadáa nínú ọlọ́pàá ó wà nítòsí mi 24 hours ni kò sówó fún wọn rárá torí àkọ́wà tí wọ́n máa ṣiṣẹ́ ọ̀sán ṣiṣẹ́ àárọ̀ ṣiṣẹ́ òru mọ́jú ni. ṣùgbọ́n lápá kan náà èrò òlu pọ̀ ju ọlọ́pàá lọ. ìyẹn ni mo fi dá ibi fún ìyẹn ìjọba kí ló tí wọ́n ṣe gbọ́ ọlọ́pàá sí ọlọ́pàá ń kú ọlọ́pàá ń fẹ̀yìntì ọlọ́pàá ń kó lẹ́nu iṣẹ́ ọlọ́pàá ń já lọ sí òkè òkun kí ló tí wọ́n ṣe replace wọn owó àwọn tó ti dúró ẹ̀ ibo ló ń wọlé sí. ọ̀dà ẹ jẹ́ ká wá kú mbẹ́ ẹ jẹ́ ká sáré torí àsìkò wa mo fẹ́ ká wọnú ọ̀rọ̀ Oríyọmí Hamzat kankan lórí sàn Oríyọmí Hamzat gómìnà ní àfikún jẹ́jọ́ o ṣé tó ṣẹlẹ̀ yìí tóun àájẹ́jọ́ lé lórí náà. ẹ̀mí ni ẹ̀mí lápé ẹ̀mí kì í kó tẹ̀lé pé ẹ̀mí àbọ̀ mo kàn sọ̀rọ̀ ní kábọ̀ torí kó pé ẹ̀mí odidi nǹkan bá tún báyìí ẹ̀mí ni ó ṣe mọ ẹni tó kọ̀ lọ́mọ ọlọ́mọ kí nǹkan burúkú kọ̀ wá atọ́kùn kí ni ohun tí a ń sọ yìí ẹ̀mí ni ẹ̀jẹ̀ ló ní ẹlòmíì gan lè jẹ́ ọmọkàn tó fi láyé lọ́rùn nìyẹn torí ìbànújẹ́ ni òun kí ni ẹni máa ń sábà pa àwọn òbí mi ọmọ ronú kú ni ẹlòmíì àní ẹ̀jẹ̀ ọkàn ríru tí a mọ̀ sí bóyá bí hypertension ok bó bá gbé kinní sìn ó lè rí aṣọ ọmọ yẹn láyé ọmọ yẹn bàdé wà láyé ó lè rẹ̀ ṣíyàn pé kọ́ ẹ pé orúkọ ọmọ yẹn ló máa lọ pé ó lè rẹ̀ fọ́tò ẹ̀ ó lè rí àwọn nǹkan míì ẹlòmíì gan lè jọmọ yẹn lọ́tẹ̀ mọ́ lórí bàbá lágbájá ìyá lágbájá ó máa ronú ni ohun tó bá ní gbàgbé ni mo fi sọ pé nínú ìfáàrà mi pé Ọlọ́run kan ló lè tù ọ́ nínú bẹ́ẹ̀ ni
so pé kó jẹ́jọ́ èmi ò rí tó burúkú pé kí wọ́n jẹ́jọ́. àyẹn ni wípé bó ṣe bí Oríyọmí Hamzat ṣe wà ní àtìmọ́lé láti ọdún tó kọjá wọnú ọdún tá a wà nínú ẹ̀ yìí n tó tọ́ tó sì yẹ ni. ṣé rí kò yá àwọn èèyàn wọ́n ń para àwọn ọlọ́pàá pòkínlọ́dé tọ́tàn mọ́lé fún àǹfààní ara wọn ni o wọ́n dáàbò ẹ̀mí wọn ni. ẹ̀mí àwọn tọ́tàn mọ́lé ẹ̀mí Naomi àti Oríyọmí Hamzat wọ́n dẹ̀ tó gbé tó bá wà ń ta anything can happen. Pé ó lè di wàhálà ẹ̀yìn wà nílé ayé wọ́n tún yín sílẹ̀ ọmọ àwọn ti kú but kò yáwó èèyàn tí agbófinró tí ọlọ́pàá tó bá tìyàn mọ́lé tí kò bá gbàgbá yẹn wọ́n ní ẹ jẹ́ ká fi pamọ́ àkọ́kọ́ kí wọ́n lè tún ṣe iṣẹ́ ìwádìí ní ọ̀rọ̀ yẹn ìkejì kí ẹni má bàa sá lọ ìkẹta kí ẹni yẹn kí ó lè gùn tó wọ́n lọ pamọ́lé because ẹ̀ ń tà náà ni ara ń ta àwọn òbí wọ̀nyẹn ara ń ta wọ́n bẹ́ẹ̀ tẹ̀ táwọn àwọn agbọ̀njù so ọlọ́fẹ́ọ́lẹ̀ ọjà kò burú torí pé ẹ̀ jẹ́ olówó lọ́wọ́ torí pé ẹ̀ ti mọ̀ yàn so wọ́n fẹ́ pamọ́ fún ẹ̀mí wọn ni ọmọ tó ń ṣe èmi gan mi ò tiẹ̀ lé pé àwọn ẹni tó ń gbé kọ́ fi wọ́n lẹ̀ wọn ò nífẹ̀ẹ́ wọn rárá. wọn ò nífẹ̀ẹ́ wọn. ó dà fífi wọn síbẹ̀ tí wọ́n á fi wọn síbẹ̀ báyìí bí ìgbà wo ló yẹ kí ó lọ mọ́ àbí kó máa wà bẹ́ẹ̀ forever ni. kò lọ bẹ́ẹ̀ lọ títí tí ó dìgbà tí ọ̀rọ̀ yẹn tó bá die down ẹ bá mi bóyá mo sọ ìbò. ẹ lè sọ láti fi jẹ́ káwọn èèyàn yí kó yí àwọn èèyàn ní kókó. ó lè dìgbà tí ètò àkàn nu àwọn bàbá ìyá wa ẹ̀mọ̀ tó tún nímọ̀ jára lọ tí wọ́n gbọ́ èdè Gẹ̀ẹ́sì náà ó dìgbà tí ọ̀rọ̀ yẹn tún bá kú díẹ̀díẹ̀ kò lè kú o but tí iná yẹn tó ti jó àwọn tí wọ́n ní ọmọ tó bá lọlẹ̀ díẹ̀ lára wọn wọ́n wá lè fọ́n sílẹ̀ pé ẹ máa jẹ́ pẹ̀lú. báwo ni wọ́n sì wá mọ̀ bó ti lọlẹ̀ lára wọn. ìgbà ní nǹkan ìgbà lórí kókò. ṣùgbọ́n ṣàgbé lórí ayélujára la wà yìí gbogbo ayélujára ń forí gbárí ìròyìn ń gbé gbogbo ẹ̀ ń gbé lọ́tún lọ́sì kò ì lọ́ọ̀lẹ̀ ṣùgbọ́n tá a bá sì wọlé tó wáyé ní àwọn Anambra àti gíní àgbọn tó jọ bẹ́ẹ̀. òṣèlú tí wọ̀rọ̀ yẹn. ìyẹn ni pé òṣèlú wọ̀rọ̀ Oríyọmí Hamzat. bọ́lí ti Àbújá yẹn wọ́n ń tábí wúmà kan wúmà yẹn sunkún wúmà yẹn ni wọ́n jù bẹ́ẹ̀ lọ pé di àmúdà ń tẹ̀lé pé ìpẹ́rọ ni wọ́n ń pa wúmà yẹn ló ṣojú òun pé wọ́n jù bẹ́ẹ̀ lọ tó ń sunkún. ẹni tí máa gbọ́ yín ní ẹ̀sọ́ ni wípé òṣèlú ó ti wọ ọ̀rọ̀ ti Àbújá àti Anambra. ẹni pé ti Yábì ni wọ́n ń pariwo jù. ìyẹn ni pé tìlú Ìbàdàn yìí ọ̀rọ̀ òṣèlú ò wọnú ẹ̀. mo sọ pé òṣèlú ti wọ́ ti ìlú Ìbàdàn mo sọ fún yín. òṣèlú ti wọ òṣèlú òwò ti tàwọn tó kù ẹyí pé ẹ tẹ̀lé gbọ́ òsì ẹ mọ́ra mọ́. òṣèlú òwò ti ti àwọn irú Anambra. ìtó bá wọ̀ wọ́n ní òfin tó mú mi ìfẹ́ dákọ̀ ẹ̀ lórí kiri òfin tó mú wá náà ló ń bì. ó dà ṣé bó ṣèlú ṣe wá wọ tirú ìlú Ìbàdàn yẹn sóun ló dáa ni àbí kò dáa. kì í ṣe ohun tó dáa. ṣùgbọ́n ọ̀rọ̀ tó bá fi tọ́ Táyé náà ló yẹ ká fi tọ́ Kẹ́hìndé ẹgbẹ́ tó èṣù ọ̀kọ́ ìlú ẹ̀kan fi ṣe kí ló tó àgbò ti àwọn kinní mọ́ nínú rédíò nínú ti àwọn olóyìn kí ló tó ní ìrìn pariwo mọ́ ní Àbújá kí ló tó pé ti Ìbàdàn ìṣá ní kókó ṣé ẹ̀mí ọ̀sùn bẹ́ẹ̀ ni àkótó ẹ̀pẹ́ mi kàn mí ṣé ẹ̀mí yebíye rì ẹ̀mí tí a lè fowó rà tó bá ní báyọ̀ parí nìyẹn kábíyèsí nọmba tí ó lè jì onọba tí ó lè pa fọníkà ní agbára láti pa tàbí láti jí Olúwa Olódùmarè nìkan ló lè pa tí ó lè jì. lásìkò tá a wà yìí oníkálukú sáà bẹ̀rẹ̀ sí í sọ tiẹ̀ káàkiri lójú òpó ayélujára ni lórí eléyìí tí wọ́n ń pè ní comment section ibi táwọn èèyàn fèrò wọn hàn sí nísàlẹ̀ fídíò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn míì tiẹ̀ ń sọ wípé Oríyọmí Hamzat àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé ó dàbí tí bí tírélà ti gbà rìn wọn kọjá pé bóyá ìkanra àti fìyà jẹ ní ẹni àwọn kan sọ pé set-up ni ẹ gbọ́ ṣe é gbà pẹ̀lú àwọn yẹn. ẹ ṣeun gómìnà mi ò mọ gómìnà yẹn rí but mo máa ń rí wọn ní orí fọ́nrán ọ̀dọ́ sì ni ọjọ́ ìrìn wọn kò tí pé 60 years 50 ló sì máa jẹ́ bí mo ṣe ń wo ẹyẹ yàpẹ́ àìsàn wọn ó jẹ́ gómìnà tí mo fẹ́ràn torí wọ́n ṣiṣẹ́ takuntakun pàápàá jùlọ lórí àwọn tó ti fẹ̀yìntì ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ń kọ sára sí wọn wọ́n dẹ̀ gbóhun tó dáa ṣe. ṣé ẹ rí nǹkan tí gómìnà ẹlẹ́ran lòun náà bàbá ló jẹ́ ẹ̀jẹ̀ ni bóyá ẹ̀kọ́ sọ ni wọ́n sọ yẹn òfin ni wọ́n tẹ̀lé ó ṣeé ṣe kí nǹkan gbà ní kọjá ó gbà ní kọjá kò gbà ní kọjá náà ẹ̀yin náà ẹ jẹ́ ká tìbí pẹlẹ mú ọ̀lẹ̀ jẹ ṣé é sìn so ibẹ̀ yẹn bóyá ẹ̀kọ́ sọ ni wọ́n sọ yẹn káàtẹ̀ bóyá pé wọ́n sì máa wá dọ́gbọ́n fi wọ́n sílẹ̀ kí wọ́n ṣe ẹjọ́ yẹn ní òkú òru wọ́n sì gbọ́dọ̀ sọ̀rọ̀ náà bẹ́ẹ̀ náà tí wọ́n bá sọ wọ́n ní bí a ti pé ẹ̀rí pé gẹ́gẹ́ bí ìròyìn tá a gbọ́ gómìnà àti Hamzat wọ́n ọ̀rẹ́ ni wọ́n tímọ́tímọ́ tí wọ́n dẹ̀ close gan
gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ but èèyàn jẹ́ ọ̀rẹ́ èèyàn kò ní kí èèyàn má sọ òdodo ọ̀rọ̀ èèyàn jẹ́ ọ̀rẹ́ èèyàn kò ní kí èèyàn má sọ̀tọ̀ bí bẹ́ẹ̀ kọ́ yóò tún kó bá ní yóò tún bu bẹntiró sínú sí náà ni. ó dáa ká wá sọ pé ẹ̀yin ni ká wá sọ wípé ẹ̀yin ni ẹ wà nírú ipò bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ọ̀rẹ́ yín sì ní irú Oríyọmí Hamzat ṣé ti túlẹ̀ àbẹ́ sì jẹ́ kó wà níbẹ̀ títí dá sí. mi ò lè tú sílẹ̀ tí n bá tú sílẹ̀ àkọ́kọ́ mo ṣe Olódùmarè ọba ìkejì àwọn ṣe bẹ́ẹ̀ àwọn òbí kan ní wọ́n ní ẹ̀mí yẹn ẹ̀mí gbogbo àwọn èèyàn ó ju ẹ̀mí ẹnìkan lọ ẹ̀mí àmọ́ tó kú ó ju ẹ̀mí Hamzat lọ ẹ jẹ́ ká tẹ̀ kárí náà dẹ́ ẹ jẹ́ kúndùn fún yín nínú ìjọba nígbà àgbáyé tó bá sọ pé èèyàn 40 kú ẹ lọ wádìí ẹ wò ó lè jẹ́ times 3 wọ́n pè ní national interest pé ẹ̀mí pé bá pé ìfẹ́ tí mo ní sí orílẹ̀ Nàìjíríà ìròyìn gbére tó jẹ́ tó bá gbẹ̀yìn tó jẹ́ ó lè dá wàhálà sílẹ̀ nílùú ó lè dá làásìgbò kan jà kọba kọjẹ́ wọn ní sọyẹ ara òun ló fẹ́ fún arábìnrin tó àní Àbújá ní wọ́n rárá pa ìpọ́jù tẹ́yìn lọ pé àwọn ilé kú wọn ní sọ tó bá sọ àbàkọjẹ́. ó dà a gbọ́ pé ohun tó yẹ gẹ́gẹ́ bí n tẹ́ ẹ ti ṣàlàyé báyìí ni wọ́n ń ṣe sí Oríyọmí Hamzat àti bẹ́ẹ̀ni fún ẹ̀mí ìdáàbò ẹ̀mí ẹ̀ jẹ́ kọ́ńtà gómìnà fún. àwọn tó wá jẹ́ àwọn òbí tó pàdánù ọmọ níbi ipò yẹn ṣe ló yẹ kankan sọ pé wọ́n wá ìdájọ́ nìkan ni kán mọ̀ ṣe nǹkan kan sí apá àti tọ̀dọ̀ tàwọn yẹn. ọ̀rọ̀ yẹn ó ní agbára but mo máa dáhùn ẹ̀ kò bá mi lẹ́rù láti dáhùn ṣé àwọn tí wọ́n pàdánù ọmọ ohun tó bàjẹ́ ti bàjẹ́ ẹ jẹ́ sọ fún yín ohun tó bàjẹ́ ó ti bàjẹ́ lóòótọ́ tó bá ṣèdájọ́ pé bí àpẹẹrẹ ni o bí àpẹẹrẹ mo sọ bóyá òkè ó yá ẹ lọ yẹgi fún àwọn tí wọ́n ṣe ètò yìí ṣé wọ́n lè yẹgi fún ìjọba ṣé ìjọba ṣe ojúṣe wọn ni ṣé rí orin alóòótọ́ ó ṣòro. pé tí máa gbọ́ ọ̀rọ̀ yín yé dáadáa ìyẹn ni pé bí wọ́n bá fẹ́ fi bí wọ́n ṣe ń fi ìyà jẹ àwọn Hamzat àwọn tó darí ẹ sọ pé kí wọ́n sì dáàbò bò wọ́n àbí fẹsẹ̀ sọ ẹni kí wọ́n sì tì wọ́n mọ́. torí ìyẹn ni pé ó yẹ kí ìjọba náà tún jẹ́jọ́ lórí ọ̀rọ̀ yẹn. ó yẹ kó jẹ́jọ́ ó yẹ kí ìjọba gan wà ní ó yẹ kó pọ̀jọba sí ó yẹ kí àjọ àgbáyé kí wọ́n pọ̀jọba lẹ́gbẹ́ ẹ̀yin lẹ́ fa o. ìjọba mọ̀lẹ́ ń sọ. àjọba ni ọlọ́run ló jùmọ̀ yín lọ́rọ̀ àwọn àjọ àgbáyé wa UNO bẹ́ẹ̀ ni ó yẹ kó dá sọ̀rọ̀ yìí world freedom fighter kọ́ńtà sọ pé lóòótọ́ lẹ́sẹ̀ wọn ẹ̀yin gan iṣẹ́ ìṣojúṣe yín tí wọ́n ní mo ṣe máa ń bú àwọn ECOWAS tí bá sọ pé ẹ̀kọ́ ní ECOWAS lóòótọ́ àwọn àjọ yín tí wọ́n jẹ́ orílẹ̀-èdè tí wọ́n ń bàlújẹ́ tí wọ́n wà nínú ìwà àjẹbánu tí eku kèbí eku tí à ń já wọn bá wọn wí tí àlógun bá gbàjọba ìgbàlẹ̀ máa ń sanction ẹ̀yin ò ṣe gbígbésẹ̀ pé kí àlógun kí wọ́n má gbàjọba ìgbésẹ̀ pé kí a má nílùú ìgbésẹ̀ kí ẹgbẹ́ pàlú ṣé wọn kì í bára sọ̀rọ̀ ni Niger Burkina Faso gbogbo àwọn ìlú ẹ̀ gbogbo wọn ti kó ní àjọ ECOWAS so bọ̀tọ́mọ́tì gbàjọba àbúrò akẹ́kọ̀ọ́ ṣojúṣe wọn ìjọba ní ó yẹ kí ìjọba kan jẹ̀bi inú ọ̀rọ̀ yìí. ọ̀dà káwá ní ẹ wà nípò ìjọba gẹ́gẹ́ bí adarí bóyá ní ìpínlẹ̀ tọ́rọ̀ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ àwọn òbí ọmọ tó fara gbá nínú ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ yẹn kí ni tẹ́ ẹ lè ṣe fún wọn. ẹ ṣeun àkọ́kọ́ tí màá ṣe màá kọ́ lọ kò sí bí wọ́n ṣe lè pọ̀ tó níye ọlọ́mọ yẹn kí a máa ka òkú ìbànújẹ́ ni màá rí pé mo délé wọn fúnra mi máa lọ máa kọ́ àwọn ọmọ ogun tẹ̀lé mi àwọn ẹmọ torí ara lè gbọ́dọ̀ kí wọ́n fẹ́ mọ̀bìyàn àwọn ẹ̀ṣọ́ wọn á tẹ̀lé lọ bẹ́ẹ̀ ni mo máa kó wọn lọ ní kọ̀ọ̀kan ilé kọ̀ọ̀kan tàbí kí àwọn bí wọn pé mo lè pé kí wọ́n ṣe pàgọ́ kí àjọ wà máa bá wọn ṣe meeting mo máa tù wọn lọ́kàn mo máa pẹ̀tù sí wọn lọ́kàn pé ẹni sùúrù o ẹjọ́ lọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí o ẹ má jà o ẹ má sọ òfin dára yín o ẹgẹ́ tiẹ̀ mo máa bá wọn sọ̀rọ̀ torí mi gbọ́ sáyẹ́sọ̀ ẹgbẹ́ ìgbìrì bẹ́ẹ̀ yẹn now later wọ́n nídìí ní àti compensate wọn lóòótọ́ ẹ̀mí jóró lọ ọmọ mi inú wọn bẹ̀rẹ̀ sìn àmọ́ bí tó máa dé because mi nípa àtọ̀ yìí jẹ kò sí tó lè ṣe tẹ́bálẹ̀ kan fún ọba ńlá òbí mi ẹ̀ ti pa sílé ayé òbí mi ó lè jẹ́ ọmọkan tó bí láyé nìyẹn òbí mi ó lè jórógo inú ọmọ ẹ̀ nú ó lè jógo inú ọmọ ẹ̀ nìyẹn so àlè sọ pé ó yẹ kéré pé owó náà fún wọn pé ọlọ́mọ yẹ kéré ọgbà owó ìbànújẹ́ but kì í dé bá ní kí á tún yẹrí bẹ́ẹ̀ ni wọ́n ní ó dà ní ọmọ wọ́n ní ó dà ní òun ọmọdé ẹgbẹ́ kì í sílé ọmọ but tó bá ti dé kò sún tí a fẹ́ ṣe mọ́ so owó yẹ kì í ṣe pé kíákíá o máa jẹ́ kí òun ta sí kí ara tù wọn ná
màá gbé bìtìbìtì sílẹ̀ fún wọn. bí èlò. bẹ́ẹ̀ bá fihàn 5 million naira èyí ò kí n ṣòwò pẹ̀lú nǹkan tí ìjọba nàìjíríà tí wọ́n sọ nàìjíríà dàrí owó gidi ni at least ìkọ̀ọ̀kan nù wọn fọ́n ara ẹlò tó pọ̀ wọ́n kéré o 1 billion kéré jù kọ̀ọ̀kan. 1 billion. bẹ́ẹ̀ ni wọ́n yí. gbogbo bọ́jẹ̀tì ìpínlẹ̀ gan-an èlò ni. ta ló fà ta ló fà 30 billion tí pọ̀ jù. 30 billion. kò pọ̀ jù. mọ owó tí àwọn náà ní. fún kọ̀ọ̀kan àbí fún gbogbo wọn lápapọ̀ kẹ́kọ̀ọ́ pín. 1 billion kọ̀ọ̀kan ni. ẹnì kọ̀ọ̀kan. abọ́kọ̀ tó bá kú 1 billion ni lóòótọ́ kò lè jẹ́ ọmọ yẹn lẹ o. but gbogbo àmọ́ lọ bí 35 billion. gbogbo owó tó bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni sọ fún yín ìdílé ṣé bí ẹ̀mọye tó bá fi tún lé ààrẹ ṣe ni ṣé láàrẹ ń jò ni. ṣé láàrẹ ṣé ó tó ẹ̀mí tó ti sọnù. ṣé ìpínlẹ̀ lówó tó òkè lọ́hùn ìyẹn ipò ààrẹ lókè lọ́hùn. ìjọba tó wà lọ́hùn náà láti ràn wọ́n lọ́wọ́ ká dá sílẹ̀ kì í ṣe gómìnà Mákindé ló ní kébí máa pàdú ó ní ohun tó lè ṣe pọ́lísì ni pọ́lísì. ìyẹn ni pé ọwọ́ títí ẹ̀ mọ́. ṣé ti gómìnà ọwọ́ kì í ṣe gómìnà fúnra rẹ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ò mọ̀ torí tí àbúbá tó bóyá kó tó ṣe bọ́ ní àwọn àmọ̀tẹ́kùn àwọn kí n tán nìyẹn ó yẹ kán lè pè wọ́n àmọ́ yẹ kán lè arrange pé number 1 mo gbọ́ fún tíkẹ́ẹ̀tì but ààbò yẹn ò tó rárá bí wọ́n ìdarí yẹn ò tó rárá àná lọ́wọ́ mẹ́. ó dáa torí àsìkò wa ẹ jẹ́ kí a máa ṣẹ́nu lóbi tá a wà yìí ẹ fi ọ̀rọ̀ àmọ̀ràn síta fáwọn tọ́rọ̀ kàn. ọ̀rọ̀ àmọ̀ràn ìjọba ẹ ṣe dáadáa o ẹ ṣe eré kó dára ẹ ṣe eré kó dára o ẹ̀yin láyé kan ẹ ṣe eré torí pé Olúgbọ́ ṣe tirẹ̀ ó dára ẹ̀sọ́ ṣe tirẹ̀ ó dára o ẹ̀yin láyé kan ìjọba ṣe dáadáa o ẹ̀yin lẹ́jẹ́ kí ara nílùú o tó bá débi ti Anambra àdẹ́jẹ́ kí ara nílùú tó bá dé ti Àbújá ẹ̀jẹ̀ kí ara nílùú tó tún bá dé ti Ọ̀yọ́ ìgbà tó lọ́wọ́ tó bá fẹ́ tú àṣírí síta tó fẹ̀ ní síta ó wá jẹ́ ọ̀sẹ̀ kan náà láàrin tó méje péré ẹ ṣe dáadáa o ara ní ìlú ìyà ń jẹ ìlú ebi ń pa ìlú wọ́n ń ké tọ́tọ́ ara ni wọ́n nígbà tá a bá tún rántí ìjọba Buhari ní ó mà ṣe o tó ń bá kò lórí ipò ẹ máa rántí mi ṣé àkìrì rántí ẹ ṣé ohun tá a ti ṣe ọrọ̀ ajé ṣé òun lágbára dé yìí ẹ ṣe eré o ọmọ Nàìjíríà a ò bẹ ohun tó pọ̀ rárá ẹ jẹ́ ká jẹun ẹ̀mẹ́ta pé ó ti tó a ò bẹ mọ́tò lọ́wọ́ yín a ò ní í lára ẹ bá kó omi ká kó jẹ ẹ kù jọkọ ara ni wọ́n àwọn àgbékalẹ̀ yín rìfọ́ọ̀mù tẹ́lẹ̀ rìfọ́ọ̀mù pọ́lísì yín ó ti le jù ẹ dá padà go to this nation Kenya nígbà tí wọ́n yọ owó òkú nínú epo wọ́n pariwo gbogbo ìjọba ẹ dá padà ẹ lọ sí Argentina wọ́n yọ owó òkú nínú epo wọ́n pariwo wọ́n dá padà ìjọba àwọn ara wa rè ẹ tí wọ́n ṣe lè ìjọba àwọn ara yín ẹlẹ́yìn lọ́kọ̀ kòkò ìmọ̀ọ́sí o àwọn ló wá kọ̀ ìṣẹ́mú Nigerians ebi pa Nigerians ìyà ń jẹ wọ́n ara ni wọ́n ẹbí tẹ́ ẹgbẹ́ bá a dé Olúwa béèrè lọ́wọ́ yín yóò lẹ́yìn ẹ ṣeun. tọ́ ẹ ṣeun ọ̀mọ̀wé Ayédùn Àìsá Ṣẹ́gun kí àwọn èèyàn kẹ́ dárúkọ yín. lẹ́ẹ̀kan sí bó kí gbogbo Nàìjíríà tó bẹ ní Nàìjíríà àtàyìn tẹ́ wà ní òkè òkun. àbúrò ìṣẹ́ olóṣèlú o mi ń ṣe gbóhùn ìkẹ́rẹ́ mú mi mo ti di tó wẹ̀ mi kọ̀ọ̀kan mi ó wà ní mọ́tò mi ẹgbẹ́ mi máa fi lórúkọ sí i ní ibi ògbéró olóṣèlú ẹ jẹ́ ká bá yín sòótọ́ if you see something say something tó bá rí nǹkan sọ síta áàpùjọ kan kò sún tá a mú ayé kò sún tá a mú lọ ẹ̀yin náà ẹ ṣe jẹ́jẹ́ ọ̀tọ̀ ní tìjọba ẹ̀yin náà rárá yín náà ẹ ṣe jẹ́jẹ́ ẹ ṣeun. tọ́ kò ní jù báyìí lọ fún ti dédé àsìkò yìí àmọ́ rírì yín Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ tèmi o ẹ máa subscribe sí ìkànnì yìí bó bá jẹ́ pé ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń wà fúngbà àkọ́kọ́ ẹ tẹ notification bell ẹ lọ sí option all tó wà níbẹ̀ ẹ like ẹ kẹ́ ẹ lọ sí ojú òpó ìfi èrò ẹni hàn sí comment section ẹ já mi ìròyìn pẹ̀lú eléyìí ẹ máa wò ó kẹ́ máa share ẹ fáwọn ẹlòmíín Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi àní ẹ máa wò ó ẹ máa share ẹ fáwọn ẹlòmíín lónìí bẹ̀m̀bẹ̀yẹkẹ́. jàǹfààní oṣù December tọdún tuntun 2025 ní Snad Estate Ṣìmáwá agbègbè táyé ń sọ. Snad Homes and Properties real estate tó fà bọ́yọ̀. lóṣù December tọdún tuntun 2025 yìí ralẹ̀ sí Snad Estate Ṣìmáwá kí o sì gba 500 blocks ìkọ́lé 10 bags of cement 5 tons of granite. ohun tó dára jùlọ fọlọ́gbìn ènìyàn ní láti ralẹ̀ tí yóò ṣàǹfààní tí yóò sì tún rọ̀ ọ́ lọ́rùn láti ní lára àwọn ohun èlò ìkọ́lé. èyí ti lọ dùn jù ènìyàn márùn-ún tó bá kọ́kọ́ sanwó ni yóò lẹ́tọ̀ọ́ sí àǹfààní yìí. Snad Homes and Properties dúpẹ́ lọ́wọ́ àwọn tó ti ń ralẹ̀ lọ́wọ́ wọn kó lè jàǹfààní ńlá bàǹtàbàǹtà yìí. ralẹ̀ sí Snad Estate Ṣìmáwá sanwó lẹ́ẹ̀kan lásìkò
December tọdún tuntun 2025 yìí pẹ̀lú 3.5 million naira plọ́ọ̀tì kan. Fún àlàyé sí i ẹ pè 08104441104 tàbí 0912-985-9600. lọ́dún yìí àǹfààní ńlá rèé o má jẹ́ kó fò ọ́ ru. ẹ máa bá wa wo Bembeyeke TV tẹ́ bá dẹ̀ ti wò tán ẹ máa bá wa share ẹ̀ ó kún fún ọgbọ́n ó kún fún ìmọ̀ ó kún fún òye ó dẹ̀ tún kún fún àṣà àti ìṣe pàápàá tilẹ̀ Yorùbá.